dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ò, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run, a dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà o. A dúpẹ́ fún ìwà láàyè, a dúpẹ́ fún ìpamọ́, a dúpẹ́ fún ààbò, a dúpẹ́ fún àtìlẹ́yìn, a dúpẹ́ fún ìṣelógo. A dúpẹ́ tí ẹ mú kí a rí èní ọjọ́rú. A fi ògo fún orúkọ yín torí pé ire, ayọ̀, ìbùkún, àṣeyọrí, àìkú baálẹ̀ ọ̀rọ̀ yóò rí fún wa ní orúkọ Jésù. Àti pé ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́yìn lórúkọ Jésù tó bá gbé tí ọ̀tún wa wọlé kò nígbà tó sì jáde yóò ṣọkàn àti ara wa ní rere tí ó ti a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́rú ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún. Ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù karùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ayé ìgbà apá kẹrin. Ayé ìgbà apá kẹrin. Àkọ́sórí wa ni a ó mú nínú ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹwàá. Ìwé Éfésù orí ìkejì ẹsẹ̀ ìkẹwàá tí ó kà báyìí pé nítorí àwa ni iṣẹ́ ọwọ́ rẹ tí o ti dá nínú Kristi Jésù fún iṣẹ́ rere tí Ọlọ́run ti pèsè tẹ́lẹ̀ kí àwa kí ó lè máa rìn nínú wọn. Nígbà tí a ó mú Bíbélì kíkà wa nínú ìwé Jóṣúà orí ìkẹtàlá ẹsẹ̀ ìkíní dé ìkẹfà. Ìwé Jóṣúà orí ìkẹtàlá ẹsẹ̀ ìkíní títí dé ìkẹfà tí ó kà báyìí pé Jóṣúà sì gbó ó sì pọ̀ ní ọjọ́. Olúwa sì wí fún un pé ìwọ gbó ìwọ sì pọ̀ ní ọjọ́. Ilẹ̀ púpọ̀ sì kù láti gbà. Èyí ni ilẹ̀ tí ó kù gbogbo àwọn Fílístínì àti gbogbo Gẹ́ṣúrù láti Ṣíórì tí ń bẹ níwájú Íjíbítì àní títí dé agbègbè Ákrónì ní ìhà àríwá tí a kà fún àwọn ará Kénáánì, àwọn ìjòyè Filistia márùn-ún, àwọn ará Gásà àti àwọn ará Askodi, àwọn ará Askeloni, àwọn Gíìtì àti àwọn ará Eskroni, àwọn Efrimi pẹ̀lú àwọn ará Efrimi pẹ̀lú ní gúúsù, gbogbo ilẹ̀ àwọn ará Kénáánì àti Míárà ti àwọn ará Sídónì dé Áfẹ́kì títí dé agbègbè àwọn ará Ámórì àti ilẹ̀ àwọn ará Gíbálì àti gbogbo Lẹ́bálónì ní ìhà ìlà oòrùn láti Báálì Gádì ní ìsàlẹ̀ òkè Ámónì títí ó fi dé àti wọ Ámátì. Gbogbo àwọn ará ilé òkè láti Lẹ́bálónì títí dé Mísrófótì Máìmù, àní gbogbo àwọn ará Sídónì. Àwọn ni èmi yóò lé jáde kúrò níwájú àwọn ọmọ Ísírẹ́lì. Kìkì kí ìwọ fi kẹ̀kẹ́ pín fún àwọn Ísírẹ́lì ní ilẹ̀ ìní gẹ́gẹ́ bí mo ti pàṣẹ fún ọ. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ ní orúkọ Jésù. Àmín. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́rú. Lónìí a ó jíròrò lórí ìgbà kẹrin nínú ayé. Èyí ni ìgbà tí wàá ní àfojúsùn nípa nǹkan lórí mímú èrèdí rẹ ṣẹ láyé. Ní ìpele yìí ìwọ yóò dédé rí pé o kò ní àkókò púpọ̀ mọ́. Bí o kò bá sì kíyèsára, o lè má mú èrèdí rẹ ṣẹ láyé. Wíwà ní ìgbà ayé yìí ẹ̀wẹ̀ kì í ṣe nípa ọjọ́ orí o. Ní ọjọ́ orí yóò wù tí o dédé rí pé o ní láti dìde sí pàtàkì láti mú èrèdí rẹ ṣẹ láyé àti pé òun nìkan ni ó jẹ ọ́ lógún. O ti wọ ìgbà kẹrin ayé nìyẹn o. Nínú ìgbà yìí kì í ṣe iye ohun tí o ti ṣe ló jẹ ọ́ lógún. Dípò èyí, ohun tí ò jẹ ọ́ lógún ni bóyá bí o ti lè tètè ṣe ohun tí a ṣẹ̀dá rẹ fún láti ṣe. Nínú ìwé Jóṣúà orí ìkejìlá, o lè rí tí Jóṣúà ń fọ́nu nípa àwọn ọba tí òun ti ṣẹ́gun. Ṣùgbọ́n nígbà tí ó dé Jóṣúà orí ìkẹtàlá, a rí ibi tí ó ti dé ní pàtó nínú ìmúṣẹ àyànmọ́ rẹ̀. Jóṣúà sì
Jóṣúà sì gbọ́, ó sì pọ̀, Jóṣúà sì gbó, ó sì pọ̀ ní ọjọ́. Olúwa sì wí fún un pé, ìwọ gbó o, ìwọ sì pọ̀ ní ọjọ́, ilẹ̀ púpọ̀ sì kù fún ọ láti gbà. Ìwé Jóṣúà orí ìkẹtàlá ẹsẹ̀ ìkíní. Jóṣúà jọ ẹni tí ó ṣe ohun tó pọ̀, ṣùgbọ́n ó sì jìnnà sí déédéé ibi àfojúsùn rẹ̀ láyé. Ìyàtọ̀ ńlá gan-an wà láàárín ohun tí ó ti ṣe àti bóyá òun mú àyànmọ́ rẹ̀ ṣẹ. Ó ṣe ni láàánú pé ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń lọ ní ọ̀nà tí kò tọ́ ní gbogbo ayé wọn, fún wọn láti máa rìn ní ìparí rẹ̀ pé ọ̀nà mìíràn ni wọ́n wà o. Èyí jẹ́ àjálù ńlá. Pọ́ọ̀lù àpọ́stélì jẹ́ ọkùnrin tó ní ìpinnu láti mú èrèdí rẹ̀ ṣẹ. Ó sọ nínú Ìṣe àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ 24, ṣùgbọ́n èmi kò ka ẹ̀mí mi sí nǹkan kan rárá o, bí ohun tí ó ṣọ̀wọ́n fún mi o, kí èmi kí ó bàa lè fi ayọ̀ parí eré ìje mi àti iṣẹ́ ìránṣẹ́ tí mo ti gbà lọ́dọ̀ Jésù Olúwa láti máa ròyìn rere oore-ọ̀fẹ́ Ọlọ́run. Torí náà, nígbà tí ó fẹ́ kúrò láyé, ó kúrò gẹ́gẹ́ bí ọkùnrin tí ó ti mú àyànmọ́ ṣẹ. Ó sọ nínú ìwé Tímótì kejì orí 4 ẹsẹ̀ 7, èmi ti ja ìjà rere o, èmi ti parí eré ìje mi o, èmi sì ti pa ìgbàgbọ́ mọ́. Ǹjẹ́ ó ṣiṣẹ́ ní ipa àti mú àyànmọ́ ṣẹ bí? Ǹjẹ́ ò ń ṣiṣẹ́ ní ipa àti mú àyànmọ́ ṣẹ bí? Ọ̀rọ̀ àgbéyẹ̀wò. Ǹjẹ́ o wà ní ibi tí Ọlọ́run ń retí rẹ kí o wà ní ìpele ayé rẹ yìí? Ǹjẹ́ ò ń ṣiṣẹ́ láti mú àyànmọ́ ṣẹ bí? Ǹjẹ́ ò ń ṣiṣẹ́ láti mú àyànmọ́ ṣẹ bí? Ọ̀rọ̀ àgbéyẹ̀wò. Ǹjẹ́ o wà ní ibi tí Ọlọ́run ń retí rẹ pé kí o wà ní ìpele ayé rẹ yìí? Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ o láti lè dáhùn ìbéèrè ńlá tí ó gbàǹkangbè yìí. Bọ́kọ̀ bá lọ sókun tó bá lọ sọ́ọ̀sà, á padà sí èbúté. Ibi tí a ò fi àdàgbà ètò ọ̀run ṣíṣí kíkà ti ẹ̀ní sí ní eléyìí. Olúbùkọ́lá Ayakútẹ̀mú sí ẹni rere, ọ̀rẹ́ yẹn ni rere ni ó ka ọ̀run ṣíṣí ti ẹ̀ní. Nígbà tí a ó pàdé ní ọ̀la, pàdé wa bí oyin, ó dàbọ̀.